ọmọ Nàìjíríà ẹ fura o, ẹ fura o. Oga, so wetin your people dey do? I was begging you since here. Wetin una do? Everybody ẹ máa bá a ṣí ẹ̀. Life àwọn sójà wọ́n bá aláìgé níbi tá a ti ṣe mítì. Wọ́n yìnbọn, ó ti yé àwọn sójà ẹ fún wọn lẹ̀. Wọ́n bá bá wa níbi tá a ti ṣe mítì. A ti rí àwọn sójà ni o. Àwọn sójà kan ló wá bọ́ sí àwọn ibi tá a ti ń ṣe meeting Yorùbá nation, so àwọn làwọn káàkiri lálẹ́ gbogbo àwọn ọmọ Yorùbá ló ti dìde àwọn káàkiri torí wọ́n gbé ẹnìkan lọ́nu wa by fire by force náà fi gbé lọ a record gbogbo àwọn sójà yẹn, so but wọ́n ṣà struggle débi pé wọ́n rí gbé ẹnìkan lọ adúpẹ́ anybody kò sí kíní kan casualty kankan, but wọ́n bá wa drag ẹ̀ débi pé àbígbà tí wọ́n gbé ẹnìkan lọ. Meeting la dẹ̀ ń ṣe, a dẹ̀ ti parí meeting, àwọn èèyàn relax, ibẹ̀ náà tí wọ́n bọ̀ sí wa. So gbogbo ọmọ Yorùbá ẹ má dákẹ́ o, àwọn sójà ni o, wọ́n ti gbé ẹnìkan lọ́nu wa, so gbogbo àwọn èèyàn wa náà jáde yìí, so à ń wá wọn káàkiri ká mọ ibi tí wọ́n bá gbé ẹni wa yẹn lọ. A ti lọ sí police station kan, a ti lọ make report, but wọ́n sọ pé wọ́n gbé wá sọ́dọ̀ àwọn, so a tún lọ síbòmí báyìí, so a gbọ́dọ̀ dákẹ́ torí pé kán má da ìrẹ̀wẹ̀sì bá àwọn èèyàn wa, kí àwọn ọ̀gá wọn kán tètè pè wọ́n kán dá ọmọ wa tán gbé padà láti àtọ́bàjẹ́ náà ti gbé ọmọ wa, káwọn ọ̀gá àwọn sójà kó tètè pè wọ́n kán dá ọmọ wa padà. Kò kí ń solè, kò sí anything lára ẹ̀, meeting la wà tán fi wá bọ́ sí wa mọ́ bẹ́ẹ̀. Ẹ bá wa sọ fún ọ̀gá àwọn sójà kó pè àwọn ọmọ ẹ̀ tí wọ́n wá ṣiṣẹ́ ní àtọ́bàjẹ́ kán dá àwọn ọmọ wa tán gbé padà. Wọ́n gbé ọmọ wa kan, wọ́n sì ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn léṣe. Ẹ bá wa sọ fún ọ̀gá àwọn sójà kó dá ọmọ wa tán gbé padà. Ọmọ Yorùbá nation ni nǹkan kò gbọ́dọ̀ ṣe o, anything ò gbọ́dọ̀ ṣe o, kékulé ó kó gbọ́ kó sọ fún toko, àbá wọn jà, àbá anybody jà. Kí ló dé tán fi wá bọ́ sí wa níbi tá a ti ń ṣe meeting? Àjà níbi tá a ti ń ṣe meeting, àṣẹ̀ṣẹ̀ máa ṣe meeting bẹ́ẹ̀, kò ń sòní kò ń sànà la ti ń ṣe meeting bẹ́ẹ̀. Kí ló fà tán fi máa bọ́ sí wa mọ́ bẹ́ẹ̀? Wọ́n dẹ̀ gbé ẹnìkan lọ, Adéwùmí ni wọ́n gbé lọ, wọ́n ti gbé lọ àmọ́ ibi tó wà báyìí o. Ẹ jọ̀ọ́ gbogbo ọmọ Yorùbá ẹ dìde o, àwọn sójà ni wọ́n wá bọ́ sí wa mọ́ ibi tá a ti ń ṣe meeting látọ́bàjẹ́, so ẹ jọ̀ọ́ wọ́n ti gbọ́ ọmọ wa kan lọ, àdẹ̀fẹ́ ká burú ṣẹlẹ̀ sọ́mọ Yorùbá kankan. Ẹ jọ̀ọ́ ẹ tètè bá aránṣẹ́ sí ọ̀gá àwọn sójà kó tètè pe àwọn ọmọ ẹ̀ kó fà wọ́n létí kó dá ọmọ wa padà, because a ní láìkì nǹkan tó ṣe pé gbogbo sójà tá a bá ti rí náà máa forí kó, a ní láìkì ẹ o. Ṣé rí fídíò tí mo fi hàn yìí wípé iná ti jó dórí kókó? Àwọn olóṣèlú Nàìjíríà wọn ní nǹkan kan láti offer anybody. Wọ́n ṣe business ni, business tí wọ́n dẹ̀ ń ṣe yìí wọ́n fẹ́ fi yield owó ni. Ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire, ẹ̀yin ọmọ Yorùbá, a máa ń pè yín sínú ọkọ̀ gbàlà yìí. Ẹ wo àwọn èèyàn tí mo fi hàn yín lójú amóhùnmáwòrán yìí, ẹ wo bá ṣe ń ta ọjọ́ ọ̀la wọn, ẹ wò wọ́n bá ṣe ń tọjọ́ ọ̀la wọn lórí èèlò, lórí 500 naira, 500 naira, owó tí ò tó 1 euro, owó tí ò tó 1 pound. Ẹ wo fídíò tí mo fi hàn yín yìí kẹ́rí wípé iná ti jó dórí kókó. Ǹjẹ́ ẹ tún ti gbọ́? Ṣé ẹ gbọ́ wípé Ọ̀gágun Muhammadu Buhari ó fẹ́ ta 25% of Nigerian property láti fulfill 2023 budget? Nínú fídíò yìí ẹ gbọ́rọ̀ ẹ dẹ̀ gbọ́ wìrìwìrì. Ṣé rí fídíò tí mo fi hàn yìí wípé iná ti jó dórí kókó? Àwọn olóṣèlú Nàìjíríà wọn ní nǹkan kan láti offer anybody. Wọ́n ṣe business ni, business tí wọ́n dẹ̀ ń ṣe yìí wọ́n fẹ́ fi yield owó ni, in return of money. Owó tí wọ́n ti ná wọ́n fẹ́ gbà padà. Ẹ wá wo bẹ́ẹ̀ yín ọmọ Nàìjíríà bẹ́ẹ̀ ṣe sọ ayé ara yín dì. Ẹ wo báwo ọmọ Nàìjíríà ṣe sọ ayé ara wa dì nítorí 500 naira. Kí ló ní ṣe nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá? Àwọn olóṣèlú yìí wọ́n kàn ń lò yín ni. Tó bá yá tán bá wọlé tán ẹ̀ ní rí wọn mọ́. Àwọn á máa wí tiwa fún yín wípé kókó báyìí là ń rán fádití. Mo dẹ̀ mọ̀ wípé ẹlòmíì ó ti kọtí ikún nítorí 500 naira. Àwọn abilékọ, àwọn ìyàwó ilé, àwọn baálé ilé nítorí 500 naira. Ẹ wo bí tán bá Nàìjíríà dé, ó mà ṣe o.
ó mà ṣe o, wọ́n ti mọ tán fi mú àwọn poor masses. Wọ́n ti mọ̀ pé owó làwọn lè fi tan àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ Nàìjíríà láti jẹ́ kán dìbò fáwọn. Ẹ̀dá adẹ̀ ń fi ọdún mẹ́rin ọdún mẹ́jọ adẹ̀ fi ń tàràkà. Kò sọ́nà Àbújá kan lọ́rùn ọ̀pẹ. À ń pe gbogbo ẹ̀yin ọmọ Yorùbá sí Yorùbá nation yìí. Ẹ jẹ́ àjùmọ̀ṣe láti gbára wa sílẹ̀. Ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín o nítorí pé kásìkò tó lọ. Mo tún fẹ́ rán yín létí ẹ̀yin ọmọ Yorùbá nítorí pé àjọ jùmọ̀ṣe Yorùbá nation yìí ni. Rálì tó ń bọ̀ lọ́nà yìí ó máa làmìlaka. Mo fẹ́ rán yín létí gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire, ẹ̀yin ìyálọ́jà, gbogbo ẹ̀yin bankers, gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ fún ìjọba tẹ́ ẹ jọ́ ọmọ Yorùbá, ẹ̀yin ìyálọ́jà gbogbo yín, ẹ̀yin gangan ní ọ̀rọ̀ yìí la ní darí ẹ̀ sí nítorí pé most of kinní yìí ẹ̀yin ló máa benefit. Ó dẹ̀ máa benefit gbogbo àwọn ọmọ tá a bí lọ́jọ́ iwájú. A pè yín níjọ́ rálì kí gbogbo yín dìde kẹ́ ẹ túyáyá kẹ́ ẹ túyàyà níjọ́ tí wọ́n bá ti announce wípé ọjọ́ báyìí ní rálì wa máa bọ́ sí. Plan tá a ti nílẹ̀ ni wípé each state nílẹ̀ Yorùbá ní rálì yà ti máa wáyé all the same time la máa ṣe. Tàbá ti bẹ̀ látago 8 wọ́n bá ṣe ń ṣe ní Abẹ́òkúta ni wọ́n máa ṣe ní Ọ̀yọ́ state, wọ́n máa ṣe ní Èkìtì, bẹ́ẹ̀ ni Oǹdó. At the same time simultaneously la máa ṣe. Mo rọ̀ gbogbo yín pátápátá kẹ́ ẹ dìde kẹ́ ẹ túyáyá láti jáde fún rally Yorùbá nation. Peaceful rally ni o, peaceful rally. A rọ̀ ìjọba Nàìjíríà wípé ẹ fún wa láyè láti fi ẹ̀hónú wa hàn kí gbogbo àgbáyé rí wípé àwa ti ṣetán o láti fi Nàìjíríà sílẹ̀ láti gba Yorùbá nation tí mo mọ̀ wípé Yorùbá nation shall surely stand one day. Ó dàbọ̀, ó dìgbà kan náà.